illallah, alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀. Èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé. Èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ. Today I want to quickly explain how to use egg to turn bad luck to good luck. Egg. It may be native egg or agric egg to turn bad luck to good luck. If you are going to somewhere, maybe you want to go and present yourself in a company, a particular place, to a special place, or you want to go and deliver lecture, to turn your bad luck to good luck. Are you with me? So you are going to use one egg, either native egg or agric egg. I will advise you to use agric egg instead of a native egg. But if you have native egg, the fresh one, and you are there delay, if you have it fresh one, please you can use it. That one is very good. That one is very good. And you must do this on Wednesday. You must do it on Wednesday. Wednesday, you can do it even if you don't have anywhere you are going. But make sure that you do this on Wednesday. You can't do it on Monday or Tuesday. You can only do it on Wednesday. Wednesday, early in the morning or in the night before you sleep, before 12 o'clock on Wednesday. 12 p.m. I mean 12 a.m. or 12 p.m. on Wednesday. So you will get this egg. If you have it in your kitchen or in your house, you can use it. I think you are with me. So what are you going to do with this egg? What are you going to do with Hello everyone, egg? Welcome back to my channel. My name is Dr. Muti Olatiboye, also known as Papi Winje. And this is your first time here. Everything I do is to share spiritual tips to help your spiritual life. And if this content or any of my content are very interesting, please don't forget to subscribe to this channel and make sure that you turn on the notification bell. So whenever I upload video like this, you'll be the first person to watch. And if you need more of my videos, you are free to go back to my previous video. You see a lot of videos there that can help your spiritual life. And if you don't understand, you are free to call me on 070-374-22552 or you message me on WhatsApp 090-5333-2747. So today I want to quickly explain how to use egg to turn your bad luck to good luck. Turn your bad luck to good luck. If you are going to somewhere, you know this place is very important or it's very special place, you understand, and you want a God to turn your bad luck to good luck. You know this life is very very dangerous. If you are going to somewhere, you don't know the kind of person that you meet on your road. Like all those people that always put something on their palm. When they shake you, the good luck will not turn to bad luck. Go for be bad thing. But today I want to quickly share with you how to use ordinary egg to turn that bad luck to good luck. If you meet those wicked people on the road, they can never do anything to harm you by the grace of Almighty God. So how to use the egg? So you will break one egg, just one egg. Are you with me? One egg. So what you need from this egg is that yolk, that yellow egg. You will remove. You can use spoon to remove it. You put it
in a plastic rubber. Then you now add a pinch of salt to it. A pinch of salt to it. Pinch of salt to it. You mix it together. Have you done that? So that's all. So how are you going to use it? You will take the egg to your bedroom. Take it to your bedroom. But before you take it to your bedroom, if you are a Muslim, you recite Amman Rasulu bima usila ilayhi min rabbi wal mu'minuna kullu amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufariqu bayna ahadin. You recite it from the head to the, you will recite it like that 7 times. If you are a Christian, you pray, you can read any psalm for protection. You read it 7 times. Then now take the egg to your bedroom. Have you done that? You will use this egg, you mix it very well, you apply it all over your body. Then now wait at least for 5 minutes. After you apply the egg all over your body, you can now use any soap of your choice to bathe. Bathe from your head to toe. By the grace of Almighty God, believe me, by the grace of Almighty God, all the bad luck of that week will turn to good luck. By the grace of Almighty God, believe me, you can try it. But before you use it, please make sure that you pray. If you are a Muslim, Amman Rasulu bima usila ilayhi, recite it 7 times. If you are a Christian, recite any psalm of protection 7 times. So that is how to do it, and that is how to use it. And you must use it on Wednesday only. Please, Wednesday only. So that's all. Èyí tí mo wá ní òní ni nǹkan tí a mọ̀ sí bí a ṣe máa ń yí aburú padà sí rere. Bí a ṣe máa ń yí aburú padà sí rere. Ṣé mọ̀ pé ó ti wà nínú àkọlé náà? Ṣé rí àwọn aláburú pọ̀ ní ayé yìí? Ọlọ́run má jẹ́ ká rìnà pàdé wọn. Aláburú pọ̀. Èmi àtẹnìkan sọ̀rọ̀ kan ní àná pé ẹlòmíì ṣàdédé kọ́ ló dọlọ́tí òjijì. Èmi àtẹnìkan sọ lánàá, ṣàdédé kọ́ lẹ́lòmíì di ọlọ́tí òjijì bí àtẹnujẹ. Ẹni tí ó ń ta, bóyá tó ń ta ọjà, tó ń tọ́tí, òun náà mọ ṣáájò, wọ́n tó sì jó mùkúmu, àbí àní dààmú lágbára Ọlọ́run. Ṣé rí àwọn aláburú pọ̀ ní ayé, la gbọ́dọ̀ mọ ṣọ́ra. Ẹ rí i pé gbogbo àwọn míì tí nǹkan tá à ń sọ yìí gbà míì, a fi ń tú àṣírí nǹkan míì ni. Ká lè bá mọ̀ pé ayé ń bẹ, ayé pé gba káwa náà dẹ̀ ṣọ́ra wa. Òkè ńjọ́ kan mo fẹ́ lọ ṣe kinní kan ní báǹkì ni. So gbà yẹn wọ́n máa ní ká tètè dé bí 6. Lẹ́yìn tí bọ́ sójú ọ̀nà nìyẹn. Mo fẹ́ lọ wọ mọ́tò ń gáréjì. Ìgbà tí mo dé ibì kan, mo wà lọ́ọ̀kan, ẹni yẹn ní ìdájí mi nǹkan bí aago bí 5 àbọ̀. Ẹni yẹn wá gbé omi. Ilé ẹ̀ wà ní opposite títì. Ó wá gbé omi láti ìsọdá títì tó ti mọ̀ pé kò sí àní àwọn yóò gbàgbé kọjá. Ó wá fi cross ilé ẹ̀, ó fi cross ojú ọ̀nà wọ inú ilé ẹ̀ lọ. Wọ́n ń wo ẹni yẹn lọ́ọ̀kan báyìí. Bá tí mo wá rí ẹni yẹn, kí n tó débẹ̀ ẹni yẹn ti wọlé. Mo wá dúró, mo wá trace omi yẹn pé inú ilé ẹ̀ ló mọ omi yẹn lọ. La ilaha illallah sallallahu. Ta ló mọ nǹkan tó fi ṣe? Wọ́n sọ pé wọ́n lòlù là ń ṣèkà. Tó bá jẹ́ pé nǹkan tó fi ṣe dáa ní ọ̀sán gan ló yẹ kó ṣe, nǹkan burúkú ló ṣe. Ìyá gbogbo ẹni tó bá ti kọjá níbà ilé ní o, kádàrá wọn ló fẹ́ máa gbà àti bọ́tán wọn ò dẹ̀ ní dáa. Ṣé bí mo ṣe rí báyìí, mo rí pé kò síbi tí mo lè gbà, mi ò ṣe méní, mi ò ṣe méjì. Mo kọ́ ka gbogbo nǹkan tẹ́mi náà lè kà. Ayé àti mo lè kà, mo kà. Mo wá tọ̀ sórí ẹ̀. Mo tọ̀ sórí ẹ̀ dáadáa. Ìtọ̀ tó gbọ̀n mi lóye, mo tọ̀ sórí ẹ̀. Mo wá kọjá. Ìgbà tí mo kọjá, mo wá wò pé ẹlòmíì
bóyá interview ló lọ sí lẹ́nìí tàbí ó fẹ́ lọ gba nǹkan lọ́dọ̀ nìkan wọ́n á débẹ̀ wọ́n á deny. Àwọn aláburú pọ̀ ní ayé ẹlòmíì wá pàdé abẹ́ lọ́wọ́ lásán ni ó tán, ọwọ́ lásán ló máa bẹ̀ ẹ́ ó ti tán. Ẹ wo, ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀, àdúrà o ẹ má jẹ́ ká fi sílẹ̀ o. Wàláì àwọn èèyàn burúkú ti pọ̀ lé ayé, wọ́n ti pọ̀ ọ̀nàkọ́nà lórí burúkú. Àwọn tá à ń sọ yìí wọ́n fi ń wá rísìkì, wọ́n fi ń wá gbéga, wọ́n fi ń wá awọ́rò gbogbo ẹ̀. Wọ́n bìlífù pé àwọn yẹn ò láàánú débi pé nǹkan tó bá ti sọ ọmọlàkejì wọn sí, wọ́n nígbà tí ó sáwọn lọ sí, tí ó sọ àwọn lọ sí. Wọ́n ní ẹni ara palẹ̀ ní àpagbé. Ní dààmú lágbára Ọlọ́run láfi káfí máa kó fàdúrà ní gbogbo ìgbà. Ẹ̀ ń ṣàdúrà, àwọn aláburú ẹ̀dá náà ń ṣe àdúrà o. Àwọn aláburú èèyàn wọn ń ṣe àdúrà. Àwọn ilé ìtì wọn àti ẹ̀fẹ́ mọ̀ bó ṣe jẹ́, àwọn sàfẹ́ lówó náà ni. Sẹ́rí ẹ jẹ́ ká ọjọ́ Wednesday ó lè jẹ́ àárọ̀ kùtùkùtù tàbí ní alẹ́ ká tó sùn lọ́jọ́ Wednesday. Ẹ jẹ́ ká fọ ẹyin adìẹ kan, òróró kíní yẹ́lò náà yẹn ẹ jẹ́ ká mú síbi kan, ká fi iyọ̀ díẹ̀ sí. Ẹ jẹ́ ká ka amánà rọ̀sùlù tàbí ká mùsùlùmí amánà rọ̀sùlù mọ́sílá lẹ́yìn ẹ jẹ́ ká ka méje sí. Tó bá jẹ́ Christian psalm tá a bá mọ̀ tó jẹ́ protection ẹ jẹ́ ká kà sí. Wàláì mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí tí ẹ bá ka nǹkan kan sí tẹ́ kàn ló lásán pé irọ́ ni ó kàn fi kún ni ó kàn fẹ́ fi gbé kinní kan ga ni, ẹ̀yin lọ dán wò. Bad luck tẹ́ fẹ́ mú kún ẹ tó fi kún ni. Ẹ gbọ́dọ̀ ka nǹkan sí o, ẹ gbọ́dọ̀ sọ tẹnu yín sí. Even tó o bá jẹ́ Christian tó jẹ́ Mùsùlùmí ṣàdúrà sí kó tó lò. Ó bá lo ìwọ tó bá lọ lò bẹ́ẹ̀ wọ́n ló mọ̀. Tó bá ti ká sí náà ẹ jẹ́ ká rò pọ̀ dáadáa, ẹ jẹ́ ká gbé wọn lójú, ẹ jẹ́ ká fi para tó kéde lẹ̀. After 5 minutes a fi para, ẹ jẹ́ ká fọṣẹ yíkéyìí ká fi wẹ̀. Ọ̀sẹ̀ tó ṣe Wednesday kó tó di Wednesday mi lágbára Ọlọ́run títí á dayọ̀, tèmi náà dayọ̀ lágbára Ọlọ́run. Ẹ wo bá ṣe ń lò nìyẹn, mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ lórí ẹ̀, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mi lọ́la kó fàyà kún Ọlọ́run ọba ewé ń jẹ́. Lọ́la kó fàyà kún Ọlọ́run ọba ewé ń jẹ́. Ewé ajẹ́ ewé ń jẹ́. Àwọn olèmí dábọ̀ sóhun mi lò jáde lọ. Ewé ń jẹ́ ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà, ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò